أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. Adá ọpẹ́ tí ó pọ̀ gan fún Ọlọ́run, atọrọ ìkẹ́ rẹ̀ àti ìgẹ́ rẹ̀ tí ó pọ̀ tí ò ní pẹ̀kun fún òjíṣẹ́ ńlá Nabi Muhammad. A kí gbogbo ojú tí ń wò wá etí tí ń gbọ́ wa nínú ọkùnrin obìnrin, a kí gbogbo ọmọ ìyá wa mùsùlùmí jákèjádò ayé wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Àlàáfíà Ọlọ́run kó bá gbogbo wa gbé. Àlàáfíà Ọlọ́run kó bá gbogbo nǹkan ni wa gbé. Àlàáfíà Ọlọ́run kó bá gbogbo ẹni tá ni àti tó ni wa gbé. Gbogbo rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ yìí Ọlọ́run má jẹ́ kí aburú rẹ̀ ó kàn wá, má jẹ́ kí fìtínà rẹ̀ ó kàn wá, oore bẹ̀ ni ó jẹ́ àrí má jẹ́ ara burú ńbẹ̀. Gbogbo ìlú wa ló díndín la ṣàdúrà fún Ọlọ́run fi wá láyà balẹ̀ ìlú Nàìjíríà. Kò sẹ́ni tí ó pé òun ò tí ì gbọ́, kò sẹ́ni tí ó pé òun ò tí ì rí gbogbo ohun tí ń ṣẹlẹ̀. Ìlú ò fararọ́, Nàìjíríà ò farabalẹ̀. Nàìjíríà ò farabalẹ̀, Ọlọ́run fi wá lára balẹ̀. Ọlọ́run wá fi wá láyà balẹ̀, fi wá lọ́kàn balẹ̀. Ọlọ́run má jẹ́ àrí fìtínà o, má jẹ́ arógun, má jẹ́ arọ́tẹ̀, má jẹ́ àrí wàhálà. Àwọn èèyàn ti pàdánù ẹ̀mí, àwọn kan pàdánù aya, àwọn kan pàdánù ọkọ, àwọn kan pàdánù ọmọ, àwọn kan ti pàdánù láìpẹ́ láì jìnà yìí wọ́n pàdánù pẹ́rẹ́ǹtì wọn nínú àwọn tí wọ́n mọwọ́ àbáni tí ò tiẹ̀ mọwọ́ mẹsẹ̀, àwọn wọn pọ̀ jù lérí ọ̀rọ̀ yìí tí wọ́n ti bá a lọ. Àwọn kan pàdánù owó, àwọn kan pàdánù property wọn. Mọ́tò kan lẹ́lòmíì ní tó fi ń ṣe Uber tí ń fi mú income tàṣẹrẹ wọlé fún family ẹ̀. Ẹlòmíì ń gbé mọ́tò lọ bíṣẹ́ ni, ibiṣẹ́ tí ń mú owó kéékèèké wá fúnlé. Ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ wọ́n ti dáná sun mọ́tò rẹ̀, wọ́n ti bà mọ́tò ẹlòmíì, wọ́n ti destroy ẹ̀ lẹ́sùn, wọ́n ti kó sí gbèsè gidi, wọ́n yọ full light lọ, wọ́n yọ nǹkan lára mọ́tò ẹ̀, kò mọ́wọ́ kò mẹsẹ̀, kì í ṣe ọlọ́pàá táfi wá nígbà tóun jẹ́ ọlọ́pàá tán dẹ̀ ń fight against the police brutality ló fi kàn án, nǹkan kan kàn nínú ọ̀rọ̀ yìí. Kí ni tiẹ̀ tó fi ní láti jẹ gbèsè? Wọ́n wọ ṣọ́ọ̀pù ẹlòmíì, wọ́n fọ́ ṣọ́ọ̀pù ẹlòmíì láti kọjá ọjà tó jẹ gbèsè ra. Wọ́n jà lólè, níbolẹ̀ ti fẹ́ kọ́ bẹ̀rẹ̀ ẹ fi sínú ebi, ẹ fà àwọn ọmọ rẹ̀ sínú ebi. Ibi iṣẹ́ tẹ́lòmíì tí ń ṣiṣẹ́ tí ń manage rí tọ́rọ́kọ́bọ̀ mú wálé, wọ́n ti dáná sun bí iṣẹ́ rẹ̀. Òun náà nínú labour market ó ti níṣòro báyìí, ó ti wà nú ẹni tí ń wáṣẹ́ pé bó ní ṣe mọ́ bọ́yàwó àtọmọ. Iṣẹ́ òun náà dá Nàìjíríà tí ó rí in replacement. Àti bí ọ̀sẹ̀ méjì làwọn ọ̀dọ́ ní Nàìjíríà ní kálukú ti jáde síta pé à ń fẹ́ àwọn ẹ̀tọ́ kan lọ́dọ̀ ìjọba. SARS tí ìjọba gbé kalẹ̀ láti lè máa bá kọjá anti-robbery, láti lè máa bá àwọn jàǹdùkú àtàwọn ọ̀gára ọlọ́ṣà tí wọ́n ń jalè láti lè máa gbógun tì wọ́n. Sódẹ̀ yẹ bẹ́ẹ̀ tòótọ́? Ọ̀tọ̀ níṣẹ́ tí wọ́n padà mú gbọ́. Ọmọ ìlú tí ọmọ ọwọ́ mẹsẹ̀ ni wọ́n ń pa, ni wọ́n hàn lé mọ̀ nítorí wọ́n fẹ́ gbowó kan lọ́wọ́ ẹ̀, wọ́n á lé dẹ́nu kú, wọ́n á yin ẹlòmíín ban. Wọ́n bá yin ń ban tán wọ́n tún wá purọ́ mọ́ pé olè ní ń jà ló jẹ́ káwọn eríṣiríṣi bẹ́ẹ̀ ní ṣẹlẹ̀ nìkan lọ́mọ̀. Ó jẹ́ kí ara ta àwọn èèyàn, ó jẹ́ kí inú àwọn èèyàn ó ru nítorí pé tí inú Yorùbá ní afẹ̀hónú hàn, inú ti hó, ó gbóná lójú ó hó, ó gbóná ọwọ́ á hó. Nígbà tó hó ẹni yìí ò lè control ara ẹ̀ mọ́, àfi kọ́ bọ́ta kọ́ sọ tinú ẹ̀ jáde pé nǹkan ń ṣe mí, ara ní mí, nǹkan ń ṣe mí, ara ní mí. Nature mi ènìyàn ni Ọlọ́run sọ́nù al-Qur'an ní la yuhibbullahu al-jahra bis-su'i minal qawli illa man dhulim. Ọlọ́run ò nífẹ̀ẹ́ ká máa pariwo aburú síta, àfẹ́ ni wọ́n bá ṣàbòsí fún, toró tí kò ní yóò nǹkan ó ti kúnnú ẹ̀, àfi kẹ́ ẹjọ́ síntọ́ síta. Ìgbà yà ń dùn àfẹ́ ẹjọ́ síntọ́ kó sọ tinú ẹ̀ jáde. Òfin Nàìjíríà dẹ̀ faramọ́. Àfún nínú fundamental right lọ́ndà constitution Nàìjíríà, constitution 1999, ó wà ń bẹ̀ yìí pé ọmọ Nàìjíríà lè mú opinion rẹ̀ jáde, ó lè express opinion ẹ̀ lọ́nà tí ò ní wà violent, ó lè sọ tinú ẹ̀ jáde, kódà ẹ lè assemble, ẹ lè kójọ láti sọ ní jàmá. Ẹ lè dá aṣọ, kẹ́nìkan sọ tiẹ̀ lórí rédíò, kẹ́nìkan sọ tiẹ̀ lórí tẹlifíṣàn, ẹnìkan lè kọ́ tiẹ̀ síbi cardboard kọ́ náà sókè. Gbogbo wa medium of expression ni communication lásán ni. Ẹ lè kóra yín jọ pé ẹjẹ́ àjọ communicate lọ́nà tí ó wà peaceful. Ìjọba Nàìjíríà, tòfin Nàìjíríà chess pé àkọ́kọ́ ẹni tó fọwọ́ sí ni Buhari, òun ni ó wí bẹ́ẹ̀. Tó bá tiẹ̀ jẹ́ pé Buhari lẹ́tọ̀ọ́ kan pé ẹ gbọ́dọ̀ takò, òun gangan fún rẹ̀ ẹ ti sọ, ó ti búra pé constitution yìí lòun ó fi rúlù lù yìí. Ìtumọ̀ ẹ̀ ní pé ó ti fọwọ́ sí kí gbogbo èèyàn máa protest against òun nígbà tán bá l'opinion tí ó yàtọ̀ sí tòun lọ́nà tó bá wà peaceful. Ẹ̀tọ́ yìí ni gbogbo àwọn ọ̀dọ́ Nàìjíríà wá rí pé ẹ̀tọ́ wa ni ẹjẹ́ á fi béèrè, ẹjẹ́ á fi ẹ̀hónú hàn ká sọ tinú wa jáde. A gbàgbé nígbà tá à ń ṣe gbogbo wọ̀nyí pé ẹ̀tọ́ òfin tó fún wa lẹ́tọ́ yìí náà ló gbé act wà ní Nàìjíríà fún public order. Àdúdọ̀ dàtàrú, àdúdọ̀ bà nǹkan jẹ́.
en pé mo fẹ́ sọ̀rọ̀ mo fẹ́ sọ tinú mi ó tún ṣe kankan ọmọ ba nǹkan ní nǹkan jẹ́ àwọn nǹkan tẹ́ bàjẹ́ yìí sí nǹkan ìjọba ni kódà àwọn èyí tó jẹ́ tìjọba ń bẹ tìyín náà ni ọ̀dọ̀ àwọn bọ́sìsì tá a dáná sun àwọn public buses tá a lọ dáná sun tí àwọn president ni wọ́n máa fi gbé ni ṣáwọn senators wọ́n máa fi kó ni ṣáwọn governors bá wa wọ̀ ọ́ rí ni tí bá wa yìí náà là ń wọ̀ ọ́ àdáná sun àbàjẹ́ àwọn iléeṣẹ́ ìjọba tá a dáná sun tá a bàjẹ́ ẹ̀yin ẹ máa wo nǹkan gbà tí ọdún tá a fẹ́ mú yìí ọba fi bẹ̀rẹ̀ tí wọ́n bá gbé bọ́jẹ̀tì jáde ẹ máa wo iye tí wọ́n allocate láti fi renovate gbogbo tá a bàjẹ́ hùn owó tí ó tó láti reform education sector owó tí ó tó láti fi tún electricity Nàìjíríà láti fix ẹ̀ ni wọ́n láwọn allocate láti fi renovate gbogbo tá a bàjẹ́ láàrin ìjọ mélòó kan yìí ṣá ń padà sẹ́yìn ni àbá ń lọ wájú kí ló dé tá a lè dánú rò tíyẹn bá rò dáadáa tíyẹn rò lọ wájú tíyẹn rò lọ sẹ́yìn ìyẹn ó rí i pé ní tòótọ́ àṣejù ń bẹ lọ́dọ̀ àwọn pólísì Nàìjíríà bí wọ́n ṣe ń tweet wa àmọ́ ọ̀rọ̀ yìí tó ńlá káyì bá tún gbé yẹ̀wò á rí i pé ó bu bóyá Yorùbá ṣe máa sọ pé ó bu omi sí ni lẹ́nu ó tún buyọ̀ sí omi oníyọ̀ nífẹ̀ẹ́ ni tó ń gbẹ́ngbẹ́ òǹgbẹ́ngbẹ́ ara ni ó nídìí omi ẹ wá gbómi oníyọ̀ fún ẹ̀pẹ̀ kò ní mọ̀ ṣe kóhun mú mi yìí àbí kóhun ọmọ mú òǹgbẹ́ngbẹ́ lára ẹ̀ tí ọba mú tó bá sì lóhun òun mú kò ní dùn lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ wá rí kò ṣe lọ iwájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí ó mú kí gbogbo ńlá káyọ̀ ó dorí kodò ọmọ Nàìjíríà ti ń lu jìbìtì láwọn ọmọ yahoo láwọn ọmọ tí wọ́n ń tẹ́tọ́ ní cyber crime lóríṣiríṣi yẹn ṣé kò tọ́ kí Nàìjíríà ìjọba Nàìjíríà ó láwọn tí ó fix wọn tó tọ́ ṣé wọ́n tún ojú Nàìjíríà ṣe ni àbọ̀n bá ti wá jẹ́ ibi tí wọ́n ti bá ti wá jẹ́ dé ẹ̀ lè fura mọ́ ẹni bá ń bẹ Nàìjíríà ò lè fura mọ́ ibi táwọn ọ̀dọ́ Nàìjíríà míì ti bá ti wá jẹ́ dé àwọn kan ni wọ́n para wọn recently ní Charger ní state kan ní Charger ní UAE níbi tí wọ́n para wọn láwọn ọmọ wọn yìí náà ni tí wọ́n máa lu jìbìtì online yìí wọ́n para wọn ní ìjọba UAE bínú sí pé kí ló ń ṣe yín lẹ́yìn tí ò sẹ́ employment ń lu yín tá à ń help yín lu yìí tẹ́ ń wáṣẹ́ wá tá à ń help yín ọ̀dọ̀ àwọn council visa ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ẹni tó fẹ́ wọlé àwọn èèyàn orílẹ̀ wọ̀ mọ́ wọ́n fi tí wọ́n bá tẹlòmíì jẹ́ ṣé àwa nídìí ẹni tí ó fix wọn ẹ já ronú ṣé gbogbo ọ̀dọ́ Nàìjíríà náà lẹ́ lè fi proud ni ẹ̀yin ò tí gbúrò àwọn tán pè láwàwà níjọ́ táwa tún kéré jù báyìí lọ tá bá ń gbúrò pé wọ́n mú gbó kọ́nà kan ni tẹ́ bá ti rìn ní àwọn oró tí máa ń tínrín yẹn lẹ́tì máa gbọ́ òórùn gbọ́ ẹ̀ lè gbọ́ gbangba láíláí wọ́n ní ó dà pé wọ́n mú gbó bí wọ́n máa ń lóṣòó ẹ máa ní èèyàn ń lóṣòó wọ́n ti mọ̀ ní àṣà pé lágbájá náà ti ń lóṣòó wọ́n máa ń háìdì mú ni igbó ti kúrò ní tán háìdì mú nísìnyí wọ́n á pín háwọ́ ni tí wọ́n máa mú ní public wọ́n lè lé 60 wọ́n lè lé 70 igbó jẹmọ́ congregational igbó gbàgbé pé igbó jàmáyín igbó jẹmọ́ ọ̀rọ̀ zikiru jàmáyín ni wọ́n sọ ó tí ì rí igbó jàmáyín rí níwájú ilé chairman local government mi ò ní dákọ̀ rẹ̀ ní Lagos State iwájú ilé ẹ̀ gángan ni wọ́n á ti tẹ́ ọmọ tẹ́fà dá alẹ́ tí kálukú ọmọ kọjá lára wọn báyìí teenagers ni wọ́n ṣáwọn youth tó fẹ́ fi proud náà nìyẹn ṣáwọn youth yẹn ò ní di kíjọba ó fix wọn àwọn yóò ti tẹ́ páàkì mọ́tò kalẹ̀ tí wọ́n yọ bátìrì mọ́tò yín mọ́júmọ́ wọn ò ní ìdíjọba tí ó fix wọn àwọn mọ́tò tó páàkì kalẹ̀ tó wà fún láì tí mọ́tò rẹ̀ tì àbí dashboard àbí tí wọ́n yọ mi side mirror mọ́tò lọ tí wọ́n lọ tà àwọn yóò ti yín ò ní ìdí àwọn tí ó fix wọn ó dá kẹ́ ẹ sùn mọ́júmọ́ ní Nàìjíríà kan ya wíńdò inú ilé yín kan ti gibọ́ lé fi palẹ̀ mọ́ gbogbo fóònù professional ni wọ́n ẹ̀ ní jí tí wọ́n fi ṣe gbogbo operation yẹn tán sáwọn arúgbó wọn ń ṣe àwọn youth náà ni ọ̀tọ̀ ni argument pé ìjọba náà ló fà á intense yìí ọ̀dà wọn ní the correction but ẹni tí ó correct wa yìí tí ó fi láàánú wa tí ó fi mójútó àwọn tán ní ó mójútó àwọn aláìṣẹ̀ náà wọ́n tún bá jà àwọn aláìṣẹ̀ wọn ń pa ìyẹn làwọn SARS ní bí gbogbo ọ̀dọ́ nú ó ti wá jẹ́ kí gbogbo ńlá káyì ó dààmú pé ńbo ni ká yà sí ńbẹ̀ ńbo ni ká gbà ńbẹ̀ a need àwọn tí ó fix àwọn wọ̀nyí àmọ́ àwọn tí wọ́n lo orientation gidi la need aláàrẹ̀ tara ni tó ti dojú ikú tààrẹ̀ yẹn lágbára tó wá rẹ̀ nìkan fún lóògùn ẹni yẹn tó wá sọ fún pé àmọ́ ṣọ́ra oògùn tí mo fún ọ yìí ó wà poisonous o poison bẹ́ẹ̀ bákan méjì ni tó bá lo oògùn yìí ó ṣeéṣe kó fayé lẹ̀ kódà yóò yára pa ọ́ ju àìsàn tí ń ṣe ọ́ yìí lọ ó dẹ̀ ṣeéṣe kó má pa ọ́ ó kù sọ́wọ́ ẹ̀ aláìsàn dààmú pé kí ni kóhun ó ṣe ara nìhun ara tí nìhun yìí náà ti tó ní kú fóun lọ́tọ̀ oògùn tán tún gbé fóun pé ó ṣeéṣe kó kí òun oògùn ọ̀hún náà tún lè pa òun kí ni kóhun ó ṣe
bẹ́ẹ̀ ni SARS tẹ́ nìkan wá fix àwọn tán ti rọ́ọ̀tì nínú àwọn ọ̀dọ́ Nàìjíríà wọ́n tún pa àwọn aláìṣẹ̀ wọ́n ń fara ní innocent Nigerians ìyẹn ni ọ̀dọ́ Nàìjíríà bá jáde ó wá dé kí ìdààmú bá kálukú pé nbo ni kíjọba gbà nú ọ̀rọ̀ yìí àmọ́ èyí tèmi fẹ́ rán gbogbo ọ̀dọ́ létí ni pé ṣé rí gbogbo ẹ̀tọ́ ló jẹ́ ń pe àkọlé ọ̀rọ̀ yìí ní ẹ jẹ́ á farabalẹ̀ àti express ti ń bẹnu wa àti sọ tinú wa ní pé nta fẹ́ ní peacefully lọ́wọ́ bẹ̀rẹ̀ àmọ́ ẹ má jẹ́ á gbàgbé pé òfin tó fún wa ní right yìí náà ló sọ pé ká tún maintain public order gbogbo nta ń bàjẹ́ yìí tiwa la fi ń bàjẹ́ tara wa la ń bàjẹ́ à ń kó bára wa ni gbogbo ẹ̀tọ́ pátápátá ló ní limitation ntọ́mi ènìyàn fi yàtọ̀ sẹ́ranko tọ́mi ènìyàn fi ju ẹranko lọ òun ni làákàyè tí máa ń sọ fún pé déédéé nǹkan báyìí ni kò ṣe òǹdíwọ̀n nínú gbogbo tó bá fẹ́ ṣe láyé máa rántí òǹdíwọ̀n nítorí fi yàtọ̀ sẹ́ranko nìyẹn njọ́ tó bá ti rántí òǹdíwọ̀n mọ́ wà tẹ́ranko ẹ ti dìbà kan náà tá a bá fẹ́ lo oògùn níta kọ́kọ́ bí pharmacist àbí doctor tó bá fún wa lóògùn ni pé déédéé wo ni kí n lò ó ní tìtorí bára ṣe ní ọ gẹ́gẹ́ bí aláìsàn bínú lo oògùn ó ṣì oògùn lò yóò tún wá dá àìsàn míì sí ọ lára á béèrè ẹ̀tọ́ ẹ má jà ṣàṣejù ń bẹ iyọ̀ tẹ́ ń wò yẹn ọ ṣe oúnjẹ lẹ́sọ̀ọ́ tí ó bá sí bí oúnjẹ yóò tẹ́ lẹ́nu yẹn ó béèrè kí akíní à ń ṣẹlẹ̀ kò sí yọ̀ bí oúnjẹ yìí ni àmọ́ ṣó tún gbọ́dọ̀ pọ̀ jù ó lòdìwọ̀n oúnjẹ tẹ́ ń wò yẹn ó ṣara lóore àmọ́ ṣó tún gbọ́dọ̀ pọ̀ jù nítorí àlàáfíà ọmọ ènìyàn ó lòdìwọ̀n gbogbo nǹkan ló lòdìwọ̀n òdìwọ̀n tínú bá ń bí ọ ó lòdìwọ̀n ọ̀rọ̀ tó yẹ kó sọ gbogbo nǹkan ló lòdìwọ̀n tíyàn bá ti mọ òdìwọ̀n nǹkan mọ́ ó ń tọ̀hún ti dẹranko ẹ̀sìn tọ́lọ̀ ń fẹ́ ká wáyé wá ṣe gan tó lóun ti torí ẹ̀ dá wa ó lòdìwọ̀n ó fòǹdìwọ̀n sí ó ní ẹ kírun àsùbá fún mi 2 má sọ pé ara mi yá bí mo ṣe jí mo ní energy dáadáa jẹ́ ń kí ní 500 fọlọ́n inú mi dùn gan Ọlọ́run sórí kan fún mi ó dùn mọ́ mi púpọ̀ lánàá kọ́ wá yan araka 500 fọlọ́n Ọlọ́run yóò lóhun ọ̀fẹ́ yóò dá lù ọ̀ngbà yà pé àsùbá àkọlù kí 2 péré lásùbá tọ́lọ́run béèrè lọ́wọ́ rẹ̀ tó bá ní náfìlà yàn ọ̀tọ̀ 2 àsùbá gẹ́gẹ́ ò 2 péré ni ó lòǹdíwọ̀n tó bá yàn kọjá ń ta béèrè àbọ̀ yàn lẹ́s wàá jẹ̀bi Ọlọ́run ìrun magribi raka 3 ni tó bá yàn tó bá lé tó bá dín Ọlọ́run ò ní gbà toró lòǹdíwọ̀n ó fòǹdíwọ̀n sí gbogbo nǹkan maqadir aqlul miqdari yẹn la fi yàtọ̀ sẹ́ranko bàbá wa bínú náà tá a bá fi ẹ̀hónú hàn torí tí yẹn bá rí àbòsí gidi inú òbí o bá àbòsí gidi pàdé rí ni o àbòsí pé wọ́n gbowó lọ́wọ́ mi àbòsí pé ìjọba wọ́n nà mí àbí wọ́n ṣe kíní kan àbòsí fúyẹ́ ni o níjọ́ tó bá rí àbòsí gidi àwọn kan ní àwọn SARS ti pa lọ́mọ rí àwọn kan làwọn SARS ti pa ní ayarí wọ́n ti bà nǹkan wọn jẹ́ rí ìyànjẹ tí ọlọ́pàá Nàìjíríà ṣe fẹ́ lómi kò lè ló dá yé ẹlòmíì rú kò lè gbàgbé mọ́ láyé kódà wọ́n ti torí ẹ̀sùn ẹlòmíì dọ̀daràn torí tí yẹn bá rí ìyànjẹ tó bá lágbára jù èyàn ó béèrè pé kí ló kù tí ń ṣe láyé mọ́ wọn ti bà tèmi jẹ́ èyàn ó di terrorist èyàn ò ní bẹ̀rù kú mọ́ kò ní bẹ̀rù kí ló lè tẹ̀yìn ẹ̀ ṣẹlẹ̀ mọ́ ló fi jẹ́ pé tá a bá fẹ́ bá yàn wí pé òun cause violence ẹni tó já lè kan náà ẹ máa báwọn náà wí pẹ̀lú ẹ o ẹni tẹ́ ẹni ń pariwo pé lẹ́lẹ́ kí lè tó ń pariwo tó ń dàbí irú báyìí ẹni tí ń já lè kan náà tó ń dákẹ́ tí ń já lè kan náà ẹ mú òun náà mọ́ àwọn èèyàn wá rí àbòsí ẹ̀mí wọn ò gbé mọ́ ìbínú wá dé àwọn èèyàn wá ń fi ẹ̀hónú hàn àmọ́ yẹ kálukú létí pé ìbínú ọ̀gbọ́dọ̀ bí wa ká wá gbàgbé òǹdíwọ̀n gbogbo tí yẹn ń ṣe tẹ́ pátápátá náà nìyẹn lè kàbùkù díẹ̀ gbogbo tí yẹn máa ń ṣe níyì láyé náà nìyẹn tún máa ń ṣe tẹ́ tí yẹn bá ti mọ̀ òǹdíwọ̀n Ọlọ́run bá béèrè jihad gẹ́gẹ́ bí òfin pé mo fẹ́ kẹ́ gbèmí níjà Ọlọ́run ṣòfin ẹ gbìjà mi nínú Al-Qur'ani pé in tansurullaha yansurkum ẹ ràn mí lọ́wọ́ mo fẹ́ kẹ́ gbogbo àwọn tán bá yan àwọn mùsùlùmí jà àbí tán kógun jà mùsùlùmí ó yẹ lọ gbà wọ́n lẹ̀ ẹja jihad àmọ́ tòun ti bẹ́ẹ̀ Ọlọ́run fi òǹdíwọ̀n sí Ànábì sallallahu alaihi wasallam nínú àwọn àdìsí tọ́pọ̀ tó bá ti gbé àwọn kan dìde pé lọ jagun kan yóò máa sọ fún wọn pé ẹ gbọ́dọ̀ ṣe báyìí Abubakar lẹ́yìn rẹ̀ radiyallahu ta'ala anhu ó gbé Yazid ọmọ Abu Sufyan dìde lọ jagun ní Sham ìwọ́n sọ fún pé tẹ́ ẹ bá débẹ̀ ẹ gbọ́dọ̀ pa obìnrin àdìsí náà bẹnu mọ́ àtọ́ ẹ kí lóbìnrin ṣe fún yín obìnrin ọjà yín lógun ẹ gbọ́dọ̀ pa àwọn ọmọdé ẹ gbọ́dọ̀ pa àwọn arúgbó ẹ sì gbọ́dọ̀ pa gbogbo àwọn oníjọsìn nínú Kristẹni àbí Júù tẹ́ ẹ bá tí wọ́n ń sin Ọlọ́run nínú ilé ìjọsìn wọn ò jà yín lógun kí lẹ fẹ́ àtáàkì wọn sí ẹ gbọ́dọ̀ pa wọ́n kódà ẹ gbọ́dọ̀ àtáàkì àwọn koríko torí koríko ò ṣe yín kankan
ẹ gbọ́dọ̀ kàn máa gégi unnecessarily àwọn nǹkan bẹ́ẹ̀ nínú òfin ẹ gbọ́dọ̀ padà bá ẹ gbọ́dọ̀ destroy property kẹ́ mọ́ lẹ́nu dáná sunlé lógun tó jogun tọlọ́hun ogun ẹ̀sìn ká tó wá pé a kàn fẹ́ béèrè ẹ̀tọ́ kan lọ́dọ̀ ìjọba lọ́wọ́ afa kẹ́ mọ́ rọ́ọ̀bù àwọn èèyàn kẹ́ mọ́ dáná sun properties ó ti di nǹkan míì ó ti yẹn o tẹ̀lé òfin tíjọba Nàìjíríà fún yín àtẹ̀tọ́ tán fún yín kọ́ ló kù tẹ́ exercise mọ́ ẹ tún sì forí gbá òfin public order tó ẹ́ pẹ̀lú kan yìí náà ló ṣe é. Islam kò fara mọ́ violence o Islam lòdì sí gbogbo tó bá ti jẹ́ jàgídíjàgan gbogbo nǹkan kọ́ ní ìbínú mọ́ tún ṣe torí wọn náà máa sọ pé sùúrù ò lè yan gbogbo nǹkan kọ́ ní sùúrù ló lè yanjú ṣé gbogbo nǹkan wá ní ìbínú lè yanjú gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn lẹ́nu experience life tí wọn náà ní ọ̀dọ́ tó jẹ́dọ̀ bíi tèmi ń pé àwọn nǹkan tó ti rírí láyé rẹ tí ìbínú bàjẹ́ àtàwọn nǹkan tó ti rí láyé tó ẹ́ sí pé sùúrù bàjẹ́ kọ́ ká ń pé sùúrù lọ bá nǹkan báyìí jẹ́ sùúrù ńlá dájá nígbà báyìí títí ẹ fi burú sùúrù ńlá dájá nígbà báyìí tí táyé rẹ fi bàjẹ́ sùúrù ní tàmàdó nígbà báyìí tó fi délé burúkú máa ka gbogbo ẹ̀ kọ́ máa wá ka iye nǹkan tí ìbínú bàjẹ́ kó wòye tí ó pọ̀ jù kó wòye tí ó pọ̀ jù bí yàn bá fẹ̀ hónú ẹ̀yàn bá bínú gbé ẹ ní límìtì tó bá yẹn driver àwọn ìjọba wa àpèjúwe tí mo rí wọn sí ni driver ta háyà à ń sanwó oṣù fún wọn ní òṣìṣẹ́ lásán ni wọ́n kẹ́nìkan mọ́ wò wọ́n ń wo bígbà pé ọba kan tó dẹ̀ òun ló ní gbogbo wa lọ́sẹ̀dá wa òun kọ́ a yàn án síbẹ̀ ní àárín ọdún mẹ́rin ni a fún contract pé wá bá wa ṣe nǹkan báyìí a máa san salary báyìí fún ọ òṣìṣẹ́ lásán ni bẹ́ẹ̀ tí ngbà tá a ti gbé idà yẹn lé lọ́wọ́ idà yẹn mú gan àwa tá a ní idà yẹn gan tá a gbé lé lọ́wọ́ idà yẹn ò mójú wa mọ́ àfi ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú idà yẹn kọ́ mọ́ bá bù wá lọ́wọ́ àti hire driver tí ó mọ̀ drive wa a sọ pé èló ló gbà bóyá àdẹ fún ní contract náà ni pé èló ló gbà ó gbé mi láti bí lọ bí ó wá bẹ̀rẹ̀ ọwọ́ highway ó wá bẹ̀rẹ̀ sí ní mọ́ ní 120 àbí ní 140 ó ti wà lórí speed tó high dáadáa ìwà àti ẹ̀gbọ́n mi sí omi tó wá ṣẹlẹ̀ nínú mọ́tò ó wá ń gbá ní kùkù lẹ́yìn ó ń gbá ní kùkù látẹ̀yìn nínú mọ́tò ó ń gbá létí níbi títí ń drive rẹ̀ tí ó ń fẹ̀mí ara rẹ̀ wò ní àbó ń save life ara rẹ̀ onínú ń bí ọ irú inú bíbí wo nìyẹn dúdú nǹkan ní limit jọ wọ ọ débi tí ó wọ ọ dé kọgbà kọ́kọ́rọ́ lọ́wọ́ ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni tí ó bá ti tẹ́ wa lọ́rùn ẹja vote out agbára kan ni tó fi ìlú fún wa agbára kan ni tí gbogbo wa ní láàrin ọdún mẹ́rin but the same youth yìí náà election máa dé ni wọ́n á fún 20,000 naira fi gba voters card lọ́wọ́ ẹ̀ youth tí ò lè orientation youth tí ò mọrú agbára tóun ní láti exercise ẹ̀ nígbà tí election bá dé youth yìí náà wọ́n á gbàdálé lọ́wọ́ wọ́n á fún ní 30,000 50,000 wọ́n á gbàdálé lọ́wọ́ pé kó máa ṣáwọn èèyàn youth ẹgbẹ́ rẹ̀ náà ni wọ́n máa pa káàkiri. so mo fi sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé nǹkan pọ̀ tí wọ́n ṣe lára wa ẹ má jẹ́ àwo sáìdì tìjọba bí tìjọba ti jẹ bí youth ẹ jẹ́ àwo bí tí youth náà ti balance ẹ jẹ́ àfarabalẹ̀ ẹ jẹ́ ká jẹ́ kí ìlú ọ farabalẹ̀ nítorí nǹkan ṣe wà lọ́wọ́lọ́wọ́ báyìí kò tẹ́ Islam lọ́rùn Islam lọ́wọ́ sí gbogbo owó tó bá jọmọ mùsùlùmí tó ń bá wọn pawọ́pọ̀ mọ́ bà nǹkan jẹ́ mọ́ lọ já ṣọ́ọ̀pù mọ́ jalè mọ́ rẹ́pù obìnrin mọ́ yọ fóònù máwọn èèyàn lára ń bi tẹ́tí lẹ́m protest ọ̀ ń jẹ̀bi ọlọ́run ní o ọlọ́run ó yòróró rẹ̀ lára rẹ̀ o ní dèédé ẹkún tẹ́ bá pátálíkà táwọn èèyàn bá sunkún pé ha ẹ̀dẹ̀ ṣe báyìí tó fún wa ẹ̀dẹ̀ pa wá lọ́mọ ẹ̀dẹ̀ ṣe nǹkan báyìí fún wa ọlọ́run ó yòróró rẹ̀ lára rẹ̀ ó pẹ́ ó jìnnà o ọba tí mo gbẹ̀san mò ń tẹ́kìmù lọ́lọ́run tó bá pààyàn lẹ́kún láyé tó wà nù àwọn nǹkan tán pààyàn lẹ́kún láyé ọlọ́run ó gbà lára rẹ̀ ó pẹ́ ó jìnnà ọlọ́run ọba balẹ̀kẹ́ ọlá sọnù súrátù nìsà nínú àyà 128 ń kú wa sulhu khair gbogbo ń tó bá jọmọ́ ká sẹ́tú ọ̀rọ̀ gbogbo ń tó bá jọmọ́ ká gbọ́ra wáyé òòrè ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tíjọba bá bá wa sọ̀rọ̀ pé ẹ jẹ́ kó gun omi ẹ jẹ́ á dọ́ sí wọn lẹ́nu kò bá jẹ́rọ̀ wọn ń pa pé wọ́n ṣàtì ẹ̀ ti bọ́ ta tù wá lójú náà ọlọ́run ló sọ bẹ́ẹ̀ nínú al-Qur'an ní wa in janahu lis-salmi fajnah laha nínú súratul Anfal àyà 66 àbí àyà 61 pé in janahu lis-salmi wà nábì àwọn tán yẹn ń jẹ àwọn tí wọ́n jẹ̀bi yín tẹ̀ ń jà lógun in janahu lis-salmi tán bá ní ó dá ń bí àjàdé yìí náà ẹ jẹ́ ká jogun omi kọ́mọ̀ sí wàhálà mọ́ ó dá jẹ́ ká adáwó ogun yìí afẹ́ àjàmọ́ fajnah laha mọ́ yarí pé a máa jà lọ ni fajnah laha wọ́n náà reason pẹ̀lú wọn pé ẹ jẹ́ kílù yọ farabalẹ̀ ó dá àwọn kan tí hijack protest yìí wọ́n ti sọ di nǹkan míì ó yẹ jẹ́ ẹ̀yin tẹ́ ẹ bá wà reasonable ẹ tètè quit kẹ́ kílù ó lè farabalẹ̀ wa tawakkal ala Allah ẹ jẹ́ àfọ̀rọ̀ wa lọ́lọ́run lọ́wọ́ kó gbé wa ń jàjà ẹ jẹ́ káwa gangan ṣiṣẹ́ lára ara wa náà
ẹ jẹ́ á ṣiṣẹ́ lórí orientation youth gangan fún rẹ̀ náà ṣáwa gan wà okay. Islam ò ní dúró pẹ̀lú tó bá violent. Islam ò ní dúró pẹ̀lú kí ìlú ọmọ farabalẹ̀. Ibi tó bá farabalẹ̀, ibi àlàáfíà bá wà ní Islam máa wà. Ibi àlàáfíà bá wà, ibi tí peace bá wà ní Islam máa dúró sí gbogbo ìgbà. Ìjọba tóun náà bá instigate nítorí ìjọba fún rẹ̀ náà lè mọ bí violence. Lásìkò tó wáyé kí ìjọba ó gbọ́rọ̀ jáde tí ò gbé jáde bọ̀rọ̀ òun ló bí violence. Ẹni bá já nílé ìkànnà tíyẹn fi wá ń pariwo. Ẹ má sọ pé tẹ́ bá ń kọrúkọ noise makers, ẹ kọrúkọ ẹni tí ń jáyàn lè kànnà mọ́, ẹ má ní kó sọ̀rọ̀. ń sọ̀rọ̀ ọ̀rọ̀ language mi ní fi ń sọ lẹ́ẹ̀dọ́ yé ẹni tí ń jálè kánná yẹn gẹ́gẹ́ òun ló bí ariwo, òun ló fa wàhálà, òun ló bí wàhálà. Ẹ̀yin náà tètè máa address tó bá yẹ kẹ́ tètè address. Ẹ má frustrate àwọn yẹn débi tí wọ́n fi run wọn. Nature mi nìyẹn ni tí tọ́ bá pọ̀ nù gbáyà rẹ̀ tí gbáyà bá ń dùn yóò sin tọ́ ẹ̀ lè sọ fún pé kó nature ni tẹ́ bá force wọn pé ẹ ṣá dákẹ́ tó bá yá wọn padà burst tó bá dijọ́ kan gbẹrùkì níyàn torí nature ni ẹ lè bá nature jà. Ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo àwọn ọmọ ìyá wa nínú ọ̀dọ́ ní Nàìjíríà tí gbogbo wa ń jà fún ẹ̀tọ́ kílù ó lè da kílù ọmọ bàbá jẹ́ já rántí gbogbo ń tà bá ń ṣe já mọ́ fi tọ́lọ́run sí gbogbo ń tà bá ń ṣe já mọ́ fi tọ́lọ́run sí. Ẹ jẹ́ á gbà pé gbogbo actions wa pátápátá tíjọba kan ò bá sí ibi tẹ́ wà kò sí kámẹ́rà kankan tí ń cover yín bẹ́ẹ̀ ibi tẹ́ bá dáná sun mọ́tò tẹ́ bá bàjẹ́ kò sẹ́ni tó taking responsible gbogbo nǹkan ti dàrú kò sí ọ̀dà mọ́. Ẹ jẹ́ á rántí pé ọ̀dà ń bẹ ń jọ àlùkìyámọ̀ ń jọ́ tọ́lọ́run bá ṣe ṣirò ìyá rẹ̀ ó sì jẹ́ ẹlòmíì látàyé kó tó dijọ́ àlùkìyámọ̀. Kódà bí Nàìjíríà bá padà dáa ẹkún àti wàhálà lẹ́lòmíì ọmọ fi gbénú ìlú látara àìdá àtàwọn ìbàjẹ́ tó ti ṣe ń jọ́ tí ìlú ò tí ì fararọ. Ẹ jẹ́ á tètè mú àríkọ́gbọ́n àtàríkọ́ṣe Ànábì sallallahu alayhi wa sallam tọ́lọ̀ ń fi ránṣẹ́ sí wa ẹ jẹ́ á máa ríkọ́ṣe lọ́dọ̀ rẹ̀. Ó jagun Hudaybiyah, sulhul Hudaybiyah, ogun kọ́ wọ́n palẹ̀ mọ́ ń bẹ̀. Wọ́n palẹ̀ mọ́ pé àwọn lọ ṣe umura ní Mẹ́kà ni Ànábì sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn tó kó lẹ́yìn. Nígbà tí wọ́n wọ bodè Mẹ́kà tán fẹ́ wọlé àwọn ará Mẹ́kà ni wọ́n sọ di violence mọ́ wọn lọ́wọ́. Ànábì wa ń sọ sallallahu alayhi wa sallam pé gbogbo ń tára Mẹ́kà bá sọ lẹ́nìí láti lè make sure pé kò síjà gbogbo òfin tó bá wù kan stipulate mo ready láti agree pẹ̀lú wọn gbogbo kò bá mọ́ pay mi pé kó ṣàmọ́ síjà kó mọ́ sí wàhálà kó mọ́ sógun. Wọ́n wá ka òfin wọ́n ka májẹ̀mú lọ bí 9 sí 10 lánàbì sallallahu alayhi wa sallam kò sí ìtó favour Ànábì ń bẹ kò sí ìtó favour àwọn mùsùlùmí ń bẹ nínú májẹ̀mú tán ṣe ni pé àní jagun mọ́ àní ṣọ̀tẹ̀ mọ́ ńlẹ̀ yìí fọ́dún 10 Ànábì ni mo gbọ́. Wọ́n tún ṣe májẹ̀mú Ànábì ni mo gbọ́ gbogbo ń tẹ́ ẹ bá ṣàfẹ́ májẹ̀mú ẹ máa ṣe kó mọ̀ sí wàhálà mọ́ kó mọ̀ sí fìtínà mọ́. Ànábì onífàyàbalẹ̀ lọ́lọ́run rán sí wa. Níbo ni wọ́n mùsùlùmí tó ń ṣe jàgídíjàgan níbo ló pò tí rí jàgídíjàgan tá lọ fẹ́ fi jọ Ọlọ́run ní welcome rẹ o. Ànábì ò ní welcome rẹ o sallallahu alayhi wa sallam. Ẹ jẹ́ á mú wá sí látara bẹ̀ kí gbogbo wa ká dẹ̀ stay safe Ọlọ́run fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa o yóò dáàbò rẹ̀ bó gbogbo wa kò ní járí láburú. Ìlú Nàìjíríà Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ àwọn lórí wa Ọlọ́run bá tukọ̀ wọn rí Ọlọ́run ní jẹ́ wọ́n ṣiṣẹ́ o Ọlọ́run tó tẹ àṣìṣe wọn àwa ni wọ́n wà sínú igbó tí driver rẹ tó bá ń ṣépèlé driver rẹ tí ń wà ó lé di speed tó high tó ń sọ pé lérí burúkú ni kò ní dáa fún ọ ò ní soríire ò ní láti bọ̀ tán rí tépè yẹn bá ṣe ẹjọ́ láti bọ̀ tán burúkú ni o nítorí yọ́ lọ lárí rẹ mọ́ gbó yọ́ lọ lárí rẹ mọ́ gini èèyàn ó fẹ́ràn wọn ṣàdúrà fún wọn kí wọ́n bá nítorí ara tiẹ̀ kì í ṣe nítorí tiwọn gẹ́gẹ́ fúnra wọn Ọlọ́run má jẹ́ wọn ṣiṣẹ́ o Ọlọ́run má jẹ́ wọn ṣe ẹsẹ̀ gbé lérí wa lérí nǹkan mìíràn kan wọ́n má ṣe ẹsẹ̀ gbé ọ̀làlá ilaha illallah wa tí wọ́n ń tukọ̀ náà Ọlọ́run má ṣàtún wa ṣe. Ìlú Nàìjíríà Ọlọ́run jẹ́ ó dáa ìlú tó kún fún wàrà ni tó kún fún oyin ni àmọ́ wàrà abẹ àtọyìn bí ò tí tẹ̀ wá lẹ́nu Ọlọ́run má ṣàbá wa tún ìlú yìí ṣe Ọlọ́run má ṣàbá wa tún ìlú yìí ṣe fi wá láyà balẹ̀ gbogbo bí tọ́mọ Nàìjíríà wà káàkiri erigun àgbáyé mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé gbogbo dáadáa tá à ń gbé ṣe ń bẹ̀ Ọlọ́run jẹ́ ó máa lékún sí ẹni tí ò tí ì rí tiẹ̀ ṣe tóun náà ń dààmú níbì kan tó wà Ọlọ́run má ṣàbá wa ṣínà fún kálukú wa mùsùlùmí wa ní o ẹni tí èṣe mùsùlùmí wa ní Ọlọ́run fi wá láyà balẹ̀ ẹni ọkàn rẹ̀ bá balẹ̀ ni ó gbádùn ẹ̀sìn Ọlọ́run fi wá láyà balẹ̀ o Ọlọ́run fi wá láyà balẹ̀ o ọ̀làlá ilaha illallah ẹ má gbàgbé jímọ̀ lè ní àmọ́ ṣàṣàlájú fún Ànábì tó pọ̀ ńbẹ̀ ẹ̀jẹ̀ aná tí ṣàṣàlájú tó pọ̀ fún Ànábì tá a bá láǹfààní àti lọ jímọ̀ tíbi tá a wà lálàáfíà dáadáa ẹ̀jẹ̀ á lọ ká lọ kírun jímọ̀ gbogbo ẹ̀yin àfà gbogbo ẹ̀yin imam ẹ dákun ẹ fi kúnnú ọ̀rọ̀ pàtàkì àlàáfíà Islam ò faramọ́ violence ẹ preach ẹ fún gbogbo aráyé o ọmọ mùsùlùmí tí bá ń bá wọn ṣe jàgídíjàgan kọ́ mọ̀ pé Islam kọ́ lòun represent o Islam kọ́ lòun represent o Islam ń lọ lọ́tọ̀ ìwà tó ń wù yẹn ń lọ lọ́tọ̀ ó sì lè débọ́lọ́n dáadáa lérí kọ́ ba dúkìá jẹ́ Ọlọ́run ní jẹ́ kí aṣàgbákò Ọlọ́run ní jẹ́ aṣorí ibú subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.